ọdún Yemọja tí àwọn aláṣìṣe tán láwọn fẹ́ ṣe nílọrin nílùú Sheikh Alimi ẹ̀já ṣe ṣéhù ṣéhù wallahu ya'simuka minan nas la takhafu darkan wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Ọdún yìí ìtọ́ni níjà ni àwọn aláṣìṣe fẹ́ fi ṣe. A ní nílọrin tí wá ń bí pẹ̀lú ògùn Ọlọ́run ní tí ń jẹ́ ẹ̀sìn àṣìṣe kò lè wáyé ìpè wọn èsè ní àìsè nínú ìlú tá a wà yìí ẹ̀sìn là ń ṣe nílẹ̀ yìí ẹ máa ń lò kíní ọ̀nà ẹ̀sìn làwa máa ń ṣe nílẹ̀ yìí òun náà ni ẹ̀sìn Islam a sì gba Christianity lálejò gbogbo Ìlọrin yìí church tí ń bẹ Ìlọrin yìí kìí ṣe thousands nílùú Ìlọrin yìí ìdí tí mi ń sọ eléyìí ni wípé àwọn kan máa ń sọ wípé ní Ìlọrin yìí fẹ́ gbàlejò Ìlọrin máa gba àlejò ẹ̀sìn tí ò bá ti ní tírà tọ́lọ́run ò sọ̀rọ̀ rẹ̀ fún wa pé tírà kan ń bẹ fún un tí ò lákọọ́lẹ̀ àwọn òwe gbà nílẹ̀ yìí ẹ̀sìn àwọn aláṣìṣe táwọn sọ yìí kò ní àkọọ́lẹ̀ kálukú kan ń kọ̀wé tiẹ̀ nígbà táyé lajú tán yìí ni tí kò ní sílísílà kan tí ìwé náà ń bá bọ̀ wá so ànígbà kò sí ànẹ́bì tọ́lọ́run rán sí wọn ẹ̀sìn kírísítẹ́nì Ọlọ́run lá ànẹ́bì tó rán sí wọn láà pè ní ànẹ́bì Ìsá alayhi salatu ó tẹ̀ jẹ́ pé òun ló pè ní kírísítẹ́nì lójú ayé ara rẹ̀ wọ́n sáà sọ pé n táwọn ń jẹ́nu ànẹ́bì Ìsá tí ń jọmọ Màríámà òun ni wọ́n sì gbà lójíṣẹ́ wọn bó tẹ̀ jẹ́ pé àwọn kan tó ń pè yíhun náà ní Ọlọ́run èyí nǹkan làwọn fà ń bí ilé ni n táwa sọ ni wípé àwa máa gba àlejò ìlú Nàìjíríà tá a sì wà yìí is a secular state ìlú tí ń kálukú lè ṣe ẹ̀sìn tó bá wù ní àmọ́ àdúgbò kọ̀ọ̀kan lè decide culture rẹ̀ wípé níbí yìí o ní tá a máa ń ṣe níbí yìí ni àfẹ́ nǹkan báyìí ẹni tó bá wá fẹ́ gbé wá ìjọba karú ẹni bẹ́ẹ̀ sí ẹni tó fẹ́ dá violence kalẹ̀ nínú òfin Nàìjíríà so nídìí eléyìí ìlú Ìlọrin ní nǹkan báyìí àfẹ́ lọ́dọ̀ wa torí wípé tí wọ́n fẹ́ ṣe yìí tí ó kópa lára bá wa ni ẹ wo omi yìí bó ṣe sàn yìí ó níbi tí ń lọ tí wọ́n ń mu omi yìí níbẹ̀ ó níbi tí ń lọ tí wọ́n ń bomi yìí wẹ̀ ó níbi tí ń lọ tí wọ́n ń bomi yìí fọṣọ ẹ̀yin ò wá dé ẹ̀ẹ́dẹ̀ kò sí ẹ̀ẹ́dà tí ò dá sínú rẹ̀ bí wọ́n bá láwọn kí aṣọ bọnú omi nípa àwọn afẹ́ aṣọ báyìí ìgbà míì ń bẹ epo pupa ni wọ́n fa aṣọ kó so wọ́n ń da ìlú láàmú wọ́n ń kópa lára bá ìjọmọ nìyẹn everybody so ìdínú tí ìlú fi ní àfẹ́ ntọ́lọ́hun ò bá sì ti fẹ́ Ìlọrin ò kí ń fẹ́ ní àyìn èyí ló mú gbogbo community dìde bàbá wa ìmáàmù fún gbogbo ìlú tá a wà yìí tá a mọ̀ sí Yemọja bàbá ní ọ̀kan gbòógì nínú ògo Ìlọrin bàbá Sheikh Lukman bàbá Lágòrò àwọn náà ń bẹ́yà yìí àwọn tẹ́ rí àwọn ọmọ ìlú nù àwọn ọ̀dọ́ ìlú àwọn ọ̀dọ́ ìlú nù àwọn fìjìláńtè àwọn ọmọ Yemọja àwọn ni wọ́n sún bíi pé aláwọn ò fẹ́ on the 19th àwọn sáyẹ̀sùn mọ́júmọ́ láàjọ 20 àwọn sọdún wọ́n láwọn ò fẹ́ gbogbo orú nǹkan bá ń bì àwọn security wa tí wọ́n so kí wàhálà mẹ́wàá ṣẹlẹ̀ àti fi tó ìjọba létí àmọ́ kí ló jẹ́ wá bí ó ní wípé wọ́n lè wá ní kọ̀rọ̀ tó wọ́n á ṣe rìkọ́dì kan tó wọ́n á fi yanga pé àwọn sọdún Yemọja ńlọrin ní rí ṣe ńlẹ̀ yìí bẹ́ẹ̀ ń gbénu lẹ̀ yìí lè rí ṣe bẹ́ẹ̀ yìí fáìtì láti ta lè rí gbogbo tó jọmọ́ màá lè rí ṣe ní inú ìlú tá a wà yìí so àwa jà àwa fa wàhálà àmọ́ àwa fẹ́ kí kálukú mọ̀ kí ni culture wa nínú ìlú yìí bàbá wa imam adamallahu hayatahu adamallahu hayatakum Ọlọ́run bá fi yín láyà balẹ̀ ẹ dákun ẹ̀yin ni mo ní láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín báyìí ká tó bọ́ sọ́dọ̀ bàbá Sheikh Lukman ẹ dákun ní tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ọmọ inú ìlú wo ni yín àbí kí ní àdúgbò wo lẹ bìlọ́ọ̀gì sí torí gbogbo aná Ìlọrin kan náà ni wá. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ahlillah
Àmín. lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. ayé sẹ́lá Ànábì wa Muhammad Sallallahu alaihi àti wasallam. gbogbo àwọn ẹni ṣáájú bẹ̀ láti bàbá ṣe alimi Rahimahullahu ta'ala. tí wọ́n ti lọ tí wọ́n tẹ̀lé wọn Sheikh Adam bàbá wa àgbàlagbà bàbá wa Lájí àgbà Ọlọ́run sábà kẹwọn. Àmín. àwa kí àwọn tí a ń já àlùbáríkà wọn lónìí bàbá àgbàlagbà jì bàbá wa àgbà ní pàkátà bàbá wa àgbàlagbòrò àti sọ̀hún lọ Ọlọ́run sábà kẹwọn. Àmín. Àmín. bàbá wa àgbàlagbòrò wa tí wọ́n dúró tì wáyé Ọlọ́run sábà ṣe dáadáa fún Àmín. àwọn afọ àwọn àgbà Ọlọ́run sábà Bàbá ń sàkámà. bàbá wa àgbà ní sàkámọ̀ Ọlọ́run sábà rìn pẹ́. Àmín. La ilaha illallah. Àmín. Now àwọn kan bẹ̀ ni pé ìbéèrè tí wọ́n bí mi ni pé ọmọ ìlú wo ni mí ọmọ bíbí ìlú Ìlọrin ni mí Alhamdulillah. alhamdulillah ọmọ àfa àgbà ní Bání Lálóore nílọrin bí ni mí Allahu so akbar. ní ẹgẹ́ bí béèrè táwọn àfa wa béèrè. Alhamdulillah. bákan náà bí Olúwa ṣe wá ní ká jọ ọmọ bíbí ìlú yìí Olúwa kádàrá pé ibi tólúwa láwùkálùkù wọn ó máa gbé ibi tólúwa ara lẹ̀ sí fún wa Allahu so ní àdúgbò wa ní Iyemọja Allahu akbar. nílùú Ìlọrin ní Okolo side wa ní bíbá ibẹ̀ lÓlúwa ara lẹ̀ sí fún wa ibẹ̀ là ń gbé Alhamdulillah. alhamdulillah arafullah. Masha Allah. Ẹ̀yin ni Ọlọ́run kó gbogbo ohun tí ń jẹ́ àdúgbò yìí. Ó dùn mí bàbá Mọ́gàjí. Ọlọ́run bá ṣàlékún àlàáfíà bàbá Mọ́gàjí. àmín Bóyá àdọ́dọ̀ bàbá Mọ́gàjí náà. inshallah torí gbogbo ẹ̀ láwọn náà. Ayé ò lè mọ̀ wípé àdá sí ara wa jẹ́. Iṣẹ́ tá ń jẹ́ ń bì iṣẹ́ bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. ṣéèkù Ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. ṣéèkù Kájọ pé mẹ́ta. ṣéèkù. Ẹja wá fún láwọn èròjà rẹ̀. wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá ní iṣẹ́ bàbá là ń jẹ ní àyè. Léyìí tí wọ́n fi rán ẹgbẹ́ tí ń jẹ́ Ògo Ìlọrin. Ẹgbẹ́ Ògo Ìlọrin. Àwa tí à ń jẹ́ aláàlí ọmọ ìlú Ìlọrin. Lábẹ́ àṣẹ ààrẹ wa, pírẹsidẹ́ǹtì wa, fún gbogbo tí ń jẹ́ Ògo Ìlọrin tilé toko ní gbogbo àgbáńláyé. Bàbá wa Alhaji wa Abọ́lájí Abdulkarim Murtado Abdulkarim Abọ́lájí bàbá ń Bàrígà ẹ bá ń ṣe adamallahu hayatahu wa sallallahu wa abẹ́ àṣẹ wọn la fi wà níyà yìí alhamdulillah abẹ́ àṣẹ bàbá Mọ́gàjí wa ní Iyemọja la fi wà níbí yìí àníṣe à ń fi yé gbogbo ayé bákan náà majlisu shabab àti Majlisu Shabab náà àti gbogbo ẹgbẹ́ IDPU ní nílọrin àti gbogbo ẹgbẹ́ Islam tí ń bẹ CMO ní JNI ní Jamaat Nasrul Islam Committee of Muslim Organization gbogbo ẹgbẹ́ tí ń bẹ ńlọrin gbogbo wa ìkan náà ni wa ìsákọ́mọ̀ bíi ìbáàdù sákọ̀tà anil bakin nínú ṣẹ̀ríà tẹ́nìkan bá ti dìde gbogbo ará yòókù náà àwọn náà ni wọ́n dìde hùn ìdí tá a fi ń dákọ̀ Ògo Ìlọrin nù Ògo Ìlọrin ló wá rẹpísẹ́ǹtì gbogbo tí ń jẹ́ mùsùlùmí ní àyín. Bàbá odò yìí ìjẹ́ látayédáyé ni wọ́n ti ń bọ odò yìí àbí ó kàn lálẹ́ wù lójijì ẹ̀kàn rí pààrọ̀ yẹn kàn wá bẹ̀ náà. ọlọ́run kò jẹ́ kí a rí yín pẹ́ béèrè tí ẹ béèrè ní ọwọ́ mi yẹn ń dáhùn níwọ̀nba. Masha Allah. Inshallah gẹ́gẹ́ bí ẹ ti wá sọ pé àádọ́dọ̀ bàbá Mọ́gàjí àwọn wà dáhùn rẹ̀ yẹn. Masha Allah. gẹ́gẹ́ bí pé kódà bí a bá tiẹ̀ jẹ́ ìmáàmù náà Ànábì ní barakatukum inda kubara'ikum. Masha Allah. àwọn lójú wọn tó àná àwọn lójú dáadáa. wọn tó ó yà tó jẹ̀ta. Allahu akbar. àmọ́ látijọ́ tí a ti ń lọ béèrè tán lọ́wọ́ wọn. Masha Allah. torí àwọn náà wọ́n gbaṣẹ́ fún àwọn àgbàlagbà ni. Masha Allah. àwọn náà wà láwọn àgbàlagbà àwọn náà tó gbaṣẹ́ fún àwọn àgbàlagbà láti ibi títí wọ́n ń bọ̀ wá mùsùlùmí ní gbogbo wọn títí dòní. Allahu akbar. láti ibi títí ń bọ̀ wá wọ́n ní wọn bọ́ọ̀dì. Allahu akbar. wọn tí àpẹẹrẹ tí wọ́n láwọn rí ńgbà kan ní pé òǹkálùkù máa wá ń wẹ̀ lódò ó sì ńgbà tí ó ṣe pé bóyá aburú kan bẹ́ẹ̀ bí pé kéèyàn wẹ̀ kéèyàn kò mẹ́. Allahu akbar. ibi wíwẹ̀ àwọn làwọn ti ń rápẹ́ àwọn kan tí wọ́n ń wá ìwẹ̀ làwọn rò pé wọ́n wá ń wẹ̀ pátá àwọn fi àlàáfíà lẹ̀ àwọn abẹ́nìkan kí ló ń ṣe ń bí òun kan àwọn tí wọ́n rí pé ìmúra rẹ̀ ti kó fẹ́ wá má débi yìí má. Allahu akbar. ẹnu àpẹẹrẹ kan tí a gbọ́ lẹ́nu bàbá Mọ́gàjí pé àwọn rírí nù. Allahu akbar. lẹ́yìn pé èyàn ó wẹ̀ ó mú ó ṣàǹfààní bẹ́ẹ̀ kò sí nǹkan kan táwọn gbà láàyè láti pé èèyàn máa wá bọ Iyemọja àfi tá a rí ní ijó ní tí gbogbo ayé rí pàwọn fẹ́ wá bọ àtìgbà wọn náà ti wá gbé gbèsè ìpìtọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá láníyàn kí wọ́n fẹ́ wá bọ odò yìí wọn à bọ́ rí o. Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀. Yorùbá máa sọ wípé àrọ́bá ni bàbá àtàn èyí tẹ́ wíwùn náà ìtàn ni bàbá àtàn ni torí pẹ́nu àwọn àgbàlagbà lẹ ti gbọ́ kìí ṣe pé ẹ̀rọ ọ̀rọ̀ gidi ni. Alhamdulillah gbogbo ayé tí ń wò wá káàkiri afẹ́kẹ́ bá wa share fídíò yìí dáadáa kí gbogbo ayé rí wípé because flyer yẹn
èèyàn tó sẹ́ndì ẹ̀ sí mi pé nílọrin ẹ ti padà aláwo kí wọ́n máa ṣẹbọ nílọrin wọ́n sẹ́ndì flyer ẹ̀ sí mi kódà láti diaspora wọ́n sẹ́ndì ẹ̀ sí mi ní kò lè wáyé kí wọ́n máa wà lọ lè ṣe fídíò kan fọ̀rọ̀ kan tó wà láwọn sọ ọdún tí mo gbà yíwá gbá ìṣẹ̀ṣẹ̀ ti wù nílọrin kò lè wù kò sì ní wù láyé albarkola la ilaha illallah so làbí ṣe fídíò yìí gbogbo mùsùlùmí tí islam bá jẹ ológun bá wa ṣe àfídíò yìí dáadáa jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nílùú Ìlọrin kò sì ní sí albarkola la ilaha illallah bàbá Lágòrò ẹ̀yin náà ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ bá wa dá sọ̀rọ̀ yìí kí lẹ ní sọ fún gbogbo ayé lórí ọ̀rọ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ tèmi ni Alfa Lukman. Baba Lágòrò lóko lówó. Tó Baba Lágòrò àgbà ń bẹ nle. Masha Allah. Ọlọ́run bá kẹ́ bàbá tàná kó dá bàbá tó nínà sí. Àmín ya Allah. Mo kí ọmọ ìyá mi. Ìmáàmù Yemọja. Mo wá kí àwọn aráàlú gangan. Tẹ́ bá wo bẹ̀rẹ̀ nísìnyí ẹ rojú bí èédú kan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Látìgbà tí a ti pè wọ́n pé àyè mọ́ àwọn lè jí wá láàárọ̀ àbí kí wọ́n wá ní àṣùbà àtàlẹ́ àná làwọn ti wà níbẹ̀ tí wọ́n ti ń dárun mọ́jú pé wọ́n lè wá lóru tí àwọn sì jọ ọmọ ìlú gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ rí i pé àwọn mùsùlùmí àyè sábà kò sí ìrántí ìparọ́ àwọn bọ́ọ̀ bá ṣe rí là máa ń sọ àbá ìmáàmù sọ yí pé ọmọ àbá ń bá nílà wọn àmọ́ àwọn ọlọ́run fi ṣe mọ́mù bíi so àmọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú gangan tí wọ́n àfáwà Adam àti ẹja kò lọ́nà àfáwà ara tí omi yìí ara tómi yìí ara àǹfààní tómi yìí ń ṣe òun lẹ rí àṣírí àwọn tó ṣe blọọkù ni àwọn tí wọ́n mọ̀lé ni tí wọ́n rẹ̀ lé ní kálukú wa máa pọ̀ mí bì ara àǹfààní tómi yìí ń ṣe ara àǹfààní tóun ń ṣe nu ẹ̀rí báyìí ní sí pé àwọn wá fa omi tí wọ́n fẹ́ lò tí wọ́n ní so tẹwàá nínú lẹ́yìn ń bọ̀ ẹ máa dàdọ̀tí sínú ẹ̀ èyí ń bá hùn àwọn tí wọ́n sọ́bẹ̀ mọ́júmọ́ nì tó dá wọn lójú pé ẹnìkan kan wá odò wá pọ̀ láyé ìyẹn lè wà ní ìlú mi gan tí ó sì yí pé odò ń sàn lọ tí ó dẹ̀ máa ṣe àyè ẹ̀wọ̀n ń ṣẹbọ wọn ò sì kúkú ní kọ́ sí yóò bá ti sọ pé Ìlọrin tẹ́ ní káwọn ọmọ wa yìí o òun làwọn ti wá táwọn ti ń ṣe yìí o tó bá yẹ pé dájúdájú o àwọn a sì gbọ́ lọ́dọ̀ mọ́ gbọ́ lẹ́nu bàbá Màgàjí Iyemọja pé Iyemọja ò sí nílùú mi ní gbogbo ayé yìí lẹ́yìn ibi yìí nìkan mo tó wá ní tó bá jẹ pé bìkan lọ́ba sàn lọ́nkọ́ wọn ni ọlọ́sàn ọjà mòrò ni kò síbi kankan tó já sí. Allahu Akbar. Ìpè ibi náà ni wọ́n fi sọ Iyemọja ọ̀dà kí lọ́wọ́ bàjẹ́ fi ń pè ní Iyemọja òun ni wípé tí yẹn bá mọ̀ yẹn wò pé ìpìlẹ̀ àwọn bíi pẹ̀lú àwọn ìdí àpẹ́ ìṣepọ̀ ń bẹ ní àárín wọn mo ní lọ bẹ̀rún tẹ́lẹ̀ ìṣepọ̀ ń bẹ ní àárín wọn bí wọ́n máa wá ń kí àwọn ìdí àpẹ́ àwọn ni wọ́n máa ń kì ní ọmọ Iyemọja Iyemọja ló ní ìdí àpẹ́ so àwọn àrí wípé tá a bá wá wò pìlẹ̀ àwọn ìdí àpẹ́ kó tó di pé sí àlímì dé ó dàgbé àpò wọn ọmọ tẹ́ ń jẹ́ pé wọ́n ta kò sí lámà mọ́ ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀. ẹ rí i pé mo ń sọ kíní kan pé gbogbo ọmọ Yorùbá àlè tá a bá gbẹ́ dáadáa àwọn pẹ̀lú Lárúbáwá làjọ jẹ́ràn kan náà. èyí tẹ́yìn náà sọ pé èèyàn ọmọ tọ̀hún wọn bí wọn bá fẹ́ sọ ìtàn ìlú rẹ̀ gẹ́gẹ́ tó bá fẹ́ sọ tí ó kún náà dáadáa ọmọ pé láti ilẹ̀ Lárúbáwá ni wọn náà ti wá torí gbogbo ọ̀rọ̀ táwọn sọ láyé àṣàríyà rẹ̀ Lárúbáwá là fi sọ tọ́wọ́ ti fẹ́ sọ Yorùbá tó sọ gbẹngbẹngbẹngbẹ dáadáa yóò ní Lárúbáwá nú tó jẹ́ sí pé kò wá sí nǹkan mi tó lè fi tú lẹ́yìn èdè Lárúbáwá hùn bí bẹ́ẹ̀ tó bá fẹ́ ríra ẹ̀ dáadáa ọmọ wípé ìran Lárúbáwá ní Yorùbá náà tẹ́lẹ̀ àmọ́ká níbi ò tó dé Yorùbá Lárúbáwá náà lẹ́sìn míì tí wọ́n ń sìn nígbà tí ò yé wọn torí wípé àwọn kan bẹ́ẹ̀ pé tí wọ́n bá lànẹ́bì tí wọ́n fi kú tí wọ́n lànẹ́bì kan ní mẹ́sẹ̀ tá a kàn fún wọn àmọ́ tọ́lọ́ bá ti rán ohun jíṣẹ́ fún tí wọ́n ti wá jíṣẹ́ fún ṣíṣe lẹ́ẹ̀kọ́ tẹ̀lé kí bàbá sí Alimi kó tó di wípé wọ́n fẹ̀sìn rìn lẹ́yẹ́yẹ́ nílọrin
wọ́n sì àwọn náà mọ̀ pé Ọlọ́run bẹ báwọn àwọn Lárúbáwá náà sì mọ̀ pé Ọlọ́run bẹ Ọlọ́run ni gbogbo wọn wá kí wọn ò wá mọ ibi tí wọ́n wà sí ta ló fi mọ̀ wá tí wọ́n ta ló fi mọ̀ wá ni wọ́n fi ń pe kinní kan ní Ọlọ́run gbà náà àwọn náà sàgbà pé Ọlọ́run kan bẹ nígbà tí wọ́n wá rí bẹ èyí tẹ́ ń pè lọ́lọ́run yìí kọ́ lọ́lọ́run wọ́n sì jáwọ́ kó ń bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni lórí náà rí ìdí àpẹ ẹ lè máa sọ tẹ́lẹ̀ pé ìdí àpẹ ò wọ́n yẹ ṣe mùsùlámù láti ilẹ̀ nígbà tí ṣé alímèdè tí wọ́n mọ̀ wípé ìsìlámù kan tó ń bẹ níjọ́ tí ẹ ti gbà pé ìsìlámù tó ń bẹ níjọ́ òun náà làwọn ìdí àpẹ náà ti ju wọn ò ti ṣẹbọ mọ́ bẹ́ẹ̀ wọ́n ní Iyemọja yìí nígbà Iyemọja náà wọ́n ti ń bẹ tipẹ́tipẹ́ níjọ́ tí ìsìlámù ti dé ni wọ́n ti rò pé tó kò sí nǹkan tí ń jẹ́ Iyemọja ìsìlámù ni àwọn ń ṣe so ìtẹ́ ọ̀wá kàtẹ́ wá sọ wípé ọba tẹ̀ wá sọ wípé ìwọ ti gbọ́ nínú tàbí pé wọ́n ti bọ Iyemọja nígbà tí wọ́n èmi babalábá tiẹ̀ gẹ́gẹ́ ṣẹlẹ̀ tí báwọn nísìn ìsìlámù ti wá dé àwọn èèbó wọ́n ti wá jẹ́ ẹja gbé lọ àwọn ti gbé lọ tipẹ́tipẹ́ àbíbọ̀ ọ̀dà wíwú mi lẹ́ẹ̀kan. àwọn ọmọ tí wàá gan ọ̀gbọ́njú bá àwọn bàbá tí wàá náà sì gbọ́njú bá láti láéláé tí odò òun ti ya tó ti disturb ni wọ́n ti gbé Iyemọja lọ ti pẹ́. wọ́n ṣe kí ni. wọ́n ti gbé Iyemọja lọ ti pẹ́. wọ́n ṣe kí ni. Iyemọja lọ ti pẹ́. Òfurufú ni kèé sóòsà tí wọ́n ń bọ ẹja màmí wọ̀ta ni wọ́n rí bí omi òun àgbàdo yìí ti rí iná ti ya omi òun sí mòrò lóyìí ti lọ mòrò látọdún tí ti ń bẹ tó dòun sì ti gbẹ the same kò exist. so òfurufú ni wọ́n ń bọ so kò sí ẹ̀kẹ́ tí jẹ́ pé wọ́n bọ Iyemọja níbí báyìí so èmi gẹ́gẹ́ bí ọmọ bàbá Mọ́gàjí tòní ní Iyemọja kò sí ẹ̀kẹ́ tí ń jẹ́ Iyemọja bíbọ mùsùlùmí ni bàbá tó bí wa mùsùlùmí ni ìyá tó bí wa àwọn bàbá tó bí àwọn bàbá wa mùsùlùmí ni Iyemọja tó sì wà Iyemọja pọ̀ a ní Iyemọja Gídádò a ní Iyemọja Ìkọrẹ a ní Iyemọja pọ̀ gan so gbogbo Iyemọja yìí tó jẹ́ ẹ̀ka mùsùlùmí ni gbogbo wa ojú kan yìí náà la sì wà a sì parapọ̀ pẹ̀lú àwọn ìdí àpẹ́ so lẹ́yìn ìdí àpẹ́ àti Iyemọja kò sílùú mi mọ́ ìdí àpẹ́ tàná lọ́sẹ̀ àwọn bàbá àwọn ìyá ti wálẹ̀ torí àwọn Iyemọja wá ń bìbà yìí wọ́n fún àwọn bàbá ìdí àpẹ́ àná láyé ìyàwó tí ó ṣe Mọ́gàjí Ààrẹ kọ́dà àwọn ọmọ òun náà sì ń bẹ dùn ní láwọn náà ń lẹ́tọ̀ọ́ sí Mọ́gàjí Ààrẹ lónìí so ní Iyemọja àti ìdí àpẹ́ yìí kẹ́nà làwọn àìsí di mùsùlùmí so abẹ́ àbáwá ọba àlọ́rin náà láti wà. ẹgbẹ́ sẹ́ẹ̀wù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-azim. ìdílé mẹ́ta ìbọ̀lọ́ntì ara la nígbà tí a bá mọ́ mo pè mí orí mi ní vice chairman community lẹ́yìn tí pè mí pé tọ̀ báyìí nìkan tó fẹ́ ṣẹlẹ̀ kò dẹ̀ ti organize àwọn boys látànáhùn láì ti wà ní ibi báyìí àwọn tí rí places. ẹ ṣeun alhamdulilayi Ọlọ́run bá wa san yín lẹ́san rí mo fẹ́ yọ pọ́ìntì kan jáde nínú ọ̀rọ̀ torí mo rántí pé ńgbà tí wàhálà àtijọ́ sí ṣẹlẹ̀ àwọn kan nílẹ̀ Yorùbá báyìí tí wọ́n ń kọ́mẹ́ǹtì ó rẹ̀ ẹlòmíì kọ́ọ̀lù látòrí WhatsApp ẹlòmíì pè mí direct call wọ́n wá ń béèrè lọ́wọ́ wá pé náà ẹ̀yin Ìlọrin yìí ẹ ní wàhálà o ẹ pé nǹkan ní Iyemọja ṣé ẹ mọ̀ wípé ó belong sáwọn olóòṣàánú mo ní ẹ ṣe mistake bàbá alágòrò tí wàá yanjú ẹ̀ wọ́n ti jẹ́ ká mọ ibi tí orúkọ ọ̀hún ti ń bọ̀ fún ìfàdé ẹ̀yin tẹ́ ń béèrè nígbà òun èmi náà dá wọn lóhùn nígbà òun náà àmọ́ lónìí ìwọ̀n ẹ̀ka tó ń sọ torí ẹlòmíì tó ṣẹ̀ṣẹ̀ máa wò wá Ìlọrin ní kinní kan tọ́lọ́run fi ṣàánú wá lẹ̀ yìí ìran kọ̀ọ̀kan tí ń bẹ lọ́rin tí wọ́n fi tẹ̀ lọ́rin gbogbo ẹ̀ pátá ló ní orúkọ tí wọ́n fi ń ọ̀nà gbogbo àwọn tí wọ́n jẹ́ ìpìlẹ̀ hùn ibi tí ìgbọ́n jẹ́ Iyemọja tó sọ odò Iyemọja ìmọ̀ fúnlù lórúkọ Iyemọja wọ́n fi ọ̀nà bàbá wa ọlọ́lá wa Àfọ̀njá wọ́n fi ọ̀nà wọn pípé ìkan gbòógì nínú àwọn tí wọ́n tẹ̀ lọ́rin ní bàbá wa Àfọ̀njá táàrin wọn ò sì dàrú pẹ̀lú iléeṣẹ́ Àlímì ó láwọn àyè kan tá a gbọ́dọ̀ máa sọ lórúkọ tiwọn náà lẹ́ẹ̀fì rí Iyemọja ẹ wo bàbá lẹ́ẹ̀fì rí Adífá sẹ́tígẹ́ẹ̀tì gbogbo àwọn orúkọ kọ̀ọ̀kan àwọn tí wọ́n jọ ṣe wàhálà àátẹ̀ ẹ wo Gèrè Àlímì odidi róòdù ńláńlá kan ní Ìlọrin odidi hospital kan ní jẹ́ Gèrè Àlímì hospital odidi róòdù ńláńlá kan ní jẹ́ Gèrè Àlímì olódidi school tó ń pè ní Sheikh Abdul Qadiri nílọrin yàyìn tí ń já ATC tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ ọ̀gá yẹn
ó níbi tó ń sọ ní Olúṣọlá Sàràkí road Sàlátì àdúgbò tó ń sọ gbogbo odidi Sàkámọ́ street rẹ́rìn tẹ bá pọ̀ kára tẹ́lẹ̀ lọ Sàkámọ́ odidi street kan ní Sàkámọ́ àwọn kan ló ṣe wàhálà tí wọ́n fi gbórúkọ wọn jáde Sheikh Sàkámọ́ street ni wọ́n fi fún wọn ní odidi street kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn bàbá alágbòrò ní ìsìn tẹ bá pọ̀ kára pé àgbòrò ní ń lọ wọ́n ń gbé yín lọ ni tó bó ti wà nù bẹ́ẹ̀ ẹ̀yìn la gbójì àwọn àgbàlagbà kan ní ń jẹ́ bẹ́ẹ̀ tó nídìí eléyìí gbogbo ẹ̀yin náà ń béèrè pé wọ́n ṣe sọ ní Iyemọja nígbà tẹ̀mọ̀ pé kò bìlọ́ǹgì sí àwọn olóòṣà ìdínú gbogbo ẹni tí ń béèrè béèrè. ní àfikún ọ̀rọ̀ yín ẹni bí àwọn fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ wá ní pé wọ́n ní ẹ̀yin Ìlọrin ẹ̀yin gba àlejò kò sílùú tó gbàlejò tó Ìlọrin torí wípé ìtí ò yé àwọn èèyàn ni pé Islam ní kọ́ńtrólù yìí àwa pọ̀ lóríṣiríṣi àwa níṣẹ́ àgòrò làwà ìran Yorùbá làgòrò Masha Allah àti ilẹ̀ Yorùbá làwa náà ti wá Allahu Akbar àmọ́ ìgbà tá a kú ọmọ tá a délùú yìí ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ́ẹ̀ kálukú ọ̀lọ́lé mọ́ ẹ bá ti wá délùú kan yìí tí ń bẹ́ẹ̀ tí wọ́n máa fọlọ́hún àwọn máa fọlọ́hún hàn yẹn nílùú yìí ni o lè jẹ́ sí pé kankan lọ ń bá a bọ̀ tó ẹ pé o rò pé bóyá òun náà lẹ̀ bàbá wa délùú ibi ìtọ́lọ́hún bá bọ̀ yìí irọ́ ni Ọlọ́hun rẹ̀ wọ́n wàá gbà wá gbọ́ yóò wá ju tí ń ṣẹlẹ̀ yóò máa wá ṣe tọ́lọ́hún láyè sí já àwọn kì í jàjẹ̀ sí bí àfọlọ́hún hàn àwọn tí wọ́n sì láwọn múra kankan yìí náà wọn ò lẹ́fídẹ́ǹsì kankan agídí ni wọ́n ń lò àti pé wọ́n ń rówó parí ní social media. bẹ́ẹ̀ni ṣẹ́gẹ́ ti báwọn nísì. wọ́n mọ̀ pé táwọn bá láwọn sọdún Iyemọja bíi táwọn gbé nísì àwọn yóò wò ó. wọ́n tún wò ó wọ́n rí i pé ọkùnrin tó dá wàhálà yìí lẹ̀ nísì lẹ́nu ìgbà tó kù ní àhámọ́tẹ́ bá wò lórí social media nísì ìtì ń sára ọ̀jẹ̀wọ̀n èpè sára lòun ṣẹ́gẹ́ ti báwọn nísì nígbà tó sì jáde náà wọ́n fún mọ́tò ìtì ń wá ń bẹ̀ náà nu ló fi sọ wípé òun ò ṣe ìsìlámù mọ́ èmi sì dólé rí kíní kan ẹni tó ní òun ò ṣe ẹ̀sìn bàbá òun mọ́ tó ní bàbá òun ọ̀dà bàbá òun ní ẹ̀sọ́ pé ọ̀dà tó tún wá kà kú wọn lọ́mọ àfáàní ọmọ àfáàní màmá rẹ̀ ó sì fi yíhun lẹ́kọ̀ọ́ sí inú wọn gbà tí ò dẹ́sìn wa kù kò ní kankan kù nínú ọ̀nà wa sóríire olóòṣè iná ṣàhádàtà amúlù lẹ́sà tó dìrí kù wàhálù ṣàhádàtà ìlàbílì màkọ́dígẹ́ ogun ẹ̀rẹ́ ni máa ń sóríire tẹ́lẹ̀ àwọn tá à ń sóríire ò lè lé wa kó mẹ́ni so ìlú yìí ìlú olóríire ni sẹ́yìn tí wọ́n Iyemọja ìlú olóríire ìlú ìsìláàmù ni ó kọ̀ ọ̀lú ní jẹ́ bẹ́ẹ̀ sẹ́yìn tí wọ́n ní sí báwọn tí ń gbé bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n ti ń bẹ láti láéláé tí wọ́n tó di wípé gbogbo ẹ ti dé pé Iyemọja ni wọ́n nígbàgbọ́ sí gbà wọn àmọ́ àwọn náà ti di pé kò sí tó tọ́ lọ́hùn àwọn pàtì àwọn ìbòdì tí wọ́n gbé lọ ẹ lọ lú èbó ẹ lọ wọ Iyemọja lọ́bẹ̀ kò sí Iyemọja bìlíìsì mi pẹ̀lú orúkọ náà ni tìyà yìí o orúkọ ìlú ni o kèé ṣe Iyemọja mọ̀mí wọ̀ta yìí tó lọ́hùn wá kí kọrí sí ìlú èbó wọn ti wá gbé àbíkílẹ̀ ni wọ́n ti wá ṣe wọ́n ti wá gbé àwọn bàbá wa kan ọ̀gbọ́n jù bá. bó ṣe rí nù. bàbá ìmọ̀ ẹni láàfikún. bàbá mi mo fẹ́ fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀ wọn ilé ẹ̀ka ìgbàlejò nígbà tí wọ́n Mọ́gàjí ní jẹ̀ta àwọn tí wọ́n ṣàlàyé fún pẹ̀lú pé kírísítẹ́nì gbé ń bí àwọn tó ń talẹ̀ fún wọn fẹ́ fi kún fún yín pé pẹ̀lú gbé ìmọ̀ gba àlejò kírísítẹ́nì ń bẹ Iyemọja yìí tó kọ́lé síbẹ̀ ẹni tí ó kódà lọ́dọ̀ wa bí ẹni tí ń bọ òòṣà ìbẹ́mẹ̀ tí ń bá wa gbé táàjọ ń gbégbé àlàáfíà. àmọ́ kò ní bọ́ọ̀lù yìí. ọ̀rọ̀ ó sì kọ́lé ọ̀kálùkù ti ń gbé ìgbèlú ní tó bá fẹ́ ó sì kọ́kálùkù níbi tó ti wá tó bá fẹ́ sọdún ẹbọ rẹ ọ̀rí ìlú. wọ́n ní kèé sọ máa lú o ọwọ́ ara lẹ̀ àwọn òsì lé kíjọba bá fẹ́ sẹ́gbọ́ kọrí sílùú yìí tó ti bẹ́ẹ̀. ẹbọ tó wá sí ìlú yìí lè sí nílùú. ìsìláàmù lábí rinlẹ̀ ń bí kò sẹ́ni tá àjọ olè wá ara lẹ̀ máa gbé tó bá fẹ́ sẹ́gbọ́ ọ̀rí bí o ti wá. Masha Allah. ó ṣe rí nù. so kò sọ́la bí ó lè fa fẹ́ẹ́ sílé rẹ̀ kọ́ máa jí ìṣe kọ́ gbọ́dọ̀ wí jáde kọ́ gbọ́dọ̀ wí jáde wọ́n rí o. òfin tiẹ̀ wá wọ́n lọ nínú ilé rẹ̀. òfin wà lọ́dọ̀ àwọn olùkọ́ṣọ́ níbí yìí o ọ̀dọ̀ wa bí ò ní kọ́ ṣọ́ọ̀ṣì ò ní kọ́lé ẹbọ ò sì ní kọ́lé òòṣà lọ́dọ̀ tí wàá ń Iyemọja ń bí àti bí àpẹ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. tọ́ Ọlọ́run ó ṣàánú àlùbáríkà nàbí ntí àwa fi tó gbogbo ayé létí nì nínú àwọn tí wọ́n jẹ́ mẹ́mbà Ògo Ìlọrin ustaz Abdulmumin ẹ fojú hàn ẹjá àwọn èèyàn rí yín tẹ́jọ wá ara àwọn gbogbo àwọn ustaz wa yìí náà àwọn àfáà wa nílùú Iyemọja náà nù so wọn ò fara mọ́ gbogbo tí ń jẹ́ báwọn nínú ìlú yìí so tẹ́nìkan bá lọ dúró nù gbó kan àbúlọ lè lo odò bòmí wá lóun ṣe ọdún kan ní Ìlọrin
tí ń jẹ́ tó sà àbí tẹ́lẹ̀ bọ́dé kò lè ṣẹlẹ̀ ń bì kò sì ní ṣẹlẹ̀ insha Allah ta'ala kò ní ṣẹlẹ̀ so èyí tá a wá ṣe níyà yín ni tá a wá fi hàn wá gbogbo mùsùlùmí ẹ bá wa share rẹ̀ ẹ bá wa share rẹ̀ ní tí wọ́n fẹ́ ṣe náà ni wípé wọ́n fẹ́ lo gbáǹkó wípé àti wọ̀ lọ́rin o wọ́n mọ̀ wípé káwọn sọ orú ọ̀rọ̀ kó sì rí bẹ́ẹ̀ achievement ńlá lákàn nípa bí ìgbà táwọn gba gbogbo ayé ni tí a bá ti lè rí irú nǹkan báwọn ṣe ní lọ́rin yà yín bí ìgbà tó ti rí ṣe ní gbogbo ayé ni so nídìí eléyìí ẹ bá wa share rẹ̀ dáadáa jẹ́ gbogbo ayé rí wípé wọn ò lékún o ọlọ́run ò sì bùn wọn ní ọlọ́run ò sì gbà fún wọn so wọn ò lékún ọlọ́run ò sì gbà fún wọn ẹ tún àṣírí yẹn ẹ̀yin mùsùlùmí ẹ share rẹ̀ dáadáa ẹ share rẹ̀ dáadáa so yóò máa fi àsìkò yìí dágbé àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run tá a bá kó yín àyín tán àwọn security ò kú ń bí security ò kú ní àyín bẹ́ẹ̀ ni àwọn àtibí tó jọba létí anybody tó bá gbé nǹkan tí ò ṣe kan wá bí tí wọ́n ṣe ń bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run yóò bára rẹ̀ níbi tí ò yẹ kó ti bára rẹ̀ pẹ̀lú ògùn tọ́lọ́run torí gbogbo táwa bá ń ṣe a máa fi òfin orílẹ̀-èdè yìí a máa fi tẹ̀lé àì display ignorantly ni àì display bẹ́ẹ̀ àwọn àì display ignorance wa so a máa ṣe nǹkan. má sì rọ kókó lè bó sọ kéwú lọ́mọ o kéwú là ń ké lu wa o. bàbá èyí tó tẹ̀ ni mo ṣe bó sọ náà ó náà tún wa múra náà ó náà múra ìwé díẹ̀ mo ka díẹ̀ mo ka dé yunifásitì so èyí tó sọ pé mo sì sọ náà yóò múra èyí kò náà analyze ẹ̀ ibi tí ń pẹ́ òun náà sí àjọ ìṣura mébè ni so nídìí eléyìí a máa fi àsìkò yìí dágbére fún gbogbo wa ní ìtẹ̀ sí ìdágbére. àwọn sì tó kìí ṣe gbogbo yà sí lọ fáínálì o àwọn náà wà aráàndì ọba tó tóbi gbá tó tó gbà kan ẹkùnrin dáàtú ṣe fídíò yìí kọ́ máa sọ pé àṣeyọṣe àwọn agbófinró náà sì ń bọ̀ wá wọ́n ti wà káàkiri. torí tí àjọ fi ọwọ́ sí lọ́dọ̀ ìjọba ni pé àwọn lẹ́yìn bá lóun fẹ́ ṣe bọ̀ lọ́ọ́ gbàṣẹ lọ́dọ̀ onílùú bó nílùú bá ti fara mọ́ àwọn ilé emergency sọ pé àwọn ìlú láwọn ò fara mọ́ o. kọ́lé lọ́dọ̀ wa ṣé máa lọ fẹ́ sin ẹ̀kan láì sọ fún wa so trespass nìyẹn so whoever tó bá wá bíbá yín wá sẹ́nìtì ó trespass ni. nídìí eléyìí we are not supporting of that. a máa lọ ní fún àsìkò tá a wà yìí náà a tún padà wá inshallah al-karim a máa dágbére fúnra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh so dùn dáadáa káwọn èèyàn rí mọ́ ti kọ́ tẹ̀ so rẹ̀ dáadáa sì ṣó wa dé títì ṣó wa dé títì kí wọ́n rí pé torí kán mọ̀ lọ gbé information ọ̀rọ̀ kan wá pé tọ̀ wọ́n dá wa lálẹ́ o wọ́n ṣe kíní kan kò sí ní bẹ́ẹ̀ o ẹnìkan kan.